ọjọ́rú tí í ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù kejìlá ọdún yìí, the 3rd of December 2025, ó ní àwọn àgbàlẹ̀ Yorùbá, ìyún ẹgbẹ́ àwọn àgbàlẹ̀ Yorùbá lábẹ́ orúkọ ẹgbẹ́ wọn tí wọ́n pè ní Yorùbá Council of Elders YCE, ni wọ́n ṣàbẹ̀wò sí ààfin kábíyèsí àrólé Oòduà Ọ̀jájá Apọ̀tẹ̀mọlẹ̀ ìyún Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, tó sì jẹ́ pé àṣírí ìdí tí wọ́n fi ṣàbẹ̀wò sí kábíyèsí àti ohun tó ń sọ ó ti lù síta. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ a sì múròyìn ohun tó ṣẹlẹ̀ wá lọ́jọ́ Ìṣẹ́gun tí ṣe Tuesday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, lásìkò tí ó kù ọjọ́ kan tí àwọn àgbà ilẹ̀ Yorùbá náà tí wọ́n yóò ṣàbẹ̀wò sílé Oòduà ní Ilé-Ifẹ̀. Ó ní ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Yorùbá, ìyún the General Secretary of the Yorùbá Council of Elders, Olóyè Ọládìpọ̀ Oyèwọlé, ló pe iléeṣẹ́ tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tí bàbá sì jẹ́ kó di mọ̀ wípé gẹ́gẹ́ bí agbẹnusọ ọ̀ràn káàárọ̀-o-jíire àwọn ní láti fi tó wa létí wípé gbogbo àwọn àgbà ilẹ̀ Yorùbá tí àwọn jẹ́ akọ̀wé ẹgbẹ́ wọn, àwọn yóò ṣàbẹ̀wò sí kábíyèsí láàfin ní orí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ sì rí nígbà tó di ọjọ́ Ìṣẹ́gun tí ṣe ọjọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá náà wọ́n gbéra àwọn sì ṣàbẹ̀wò sí kábíyèsí láàfin rẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé nítorí ètò ààbò tó mẹ́hẹ gidigidi tí wọ́n ń jiyàn gbé tó sì ń pààyàn, pàápàá báwọn Fúlàní apààyàn àti ajínigbé tíjọba ń pè ní bandit lásìkò yìí bó ṣe ti fẹ́ sọ Nàìjíríà dìdàkudà, ó wà lára nǹkan tí àwọn àgbà Yorùbá náà tí wọ́n lọ rí kábíyèsí fún láàfin. Bẹ́ẹ̀ la gbọ́ pé wọ́n tún bá ọ̀rọ̀ ọmọ Yorùbá tó wà nípò ààrẹ, ìyún ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n bá a lọ sí ọ̀dọ̀ kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì. Gẹ́gẹ́ bí gbogbo ayé ṣe mọ̀ kábíyèsí bí ọba tó níbọ̀wọ̀ tó sì tún ní àpọ́nlé tó tún máa ń kóyàn mọ́ra, níṣẹ́ ni kábíyèsí má fààyè gba gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ẹ̀. Ó farabalẹ̀ kábíyèsí gbogbo ẹ̀dùn ọkàn wọn àti tí wọ́n sọ. Bẹ́ẹ̀ làwọn àgbà náà, àwọn náà ò fọ̀rọ̀ pamọ́, wọ́n sọ gbogbo ẹ̀dùn ọkàn wọn àti bí ètò ààbò ilẹ̀ Yorùbá bí ó ṣe dúró ṣinṣin ní fún kábíyèsí. Nígbà tí kábíyèsí ń sọ̀rọ̀, kábíyèsí jẹ́ kó di mọ̀ pé àwọn ò dúró lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. Kábíyèsí ní ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́. Kábíyèsí ní ìran Fúlàní kan ò kó ilẹ̀ Yorùbá lẹ́rù. Bẹ́ẹ̀ ni àwọn oníyàtọ̀ sí ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara tó gbà ó ní òtún sírú ẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá tó sì ní òní ṣẹlẹ̀. Kábíyèsí ní òun fi ń dáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá lójú wípé gẹ́gẹ́ bí àrólé Oòduà àwọn ò sùn lórí ètò ààbò ilẹ̀ Yorùbá. Kódà ó ní fún ìgbà àkọ́kọ́ láìpẹ́ yìí ní gbogbo gómìnà àti àwọn ọba apá gúúsù Nàìjíríà, Southern Nigeria, làwọn ṣèpàdé pọ̀ lórí ètò ààbò apá gúúsù, táwọn sì jẹ́ jóde mọ̀ pé àwọn yóò fọwọ́sowọ́pọ̀ láti má ṣe jẹ́ káwọn ará bí kí wọ́n tẹ̀yìn ba ilẹ̀ Yorùbá àti apá gúúsù Nàìjíríà jẹ́.